tó dáa náà ni K1 The Ultimate tí wọ́n ṣe yẹn, wọ́n láwọn níṣẹ̀lẹ̀ yẹn ká wọn lára pé kò dùn mọ́ àwọn nú pẹ̀lú bó ṣe wáyé yẹn, wọ́n ní ṣùgbọ́n àwọn tọrọ àforíjìn lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, iléeṣẹ́ tó ń rí sí ìrìnnà ọkọ̀ òfurufú lórílẹ̀-èdè Nàìjíríà, Ministry of Aviation, àti alákòóso rẹ̀ ìyẹn Minister of Aviation Barrister Festus Keyamo, àti àjọ NCAA tó fi mọ́ àjọ FAAN àti gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ náà kàn pé ní àwọn tọrọ àforíjìn lọ́wọ́ wọn, àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn olólùfẹ́ àwọn káàkiri àgbáláyé. Ṣùgbọ́n lẹ́yìn tí K1 The Ultimate tó tọrọ àforíjìn lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, òun náà ni ẹni tí í ṣe mínísítà fún ọ̀rọ̀ ìrìnnà ọkọ̀ òfurufú lórílẹ̀-èdè Nàìjíríà, Minister of Aviation ìyẹn Barrister Festus Keyamo, òun náà ni àwọn náà tún padà sọ̀rọ̀. Kí ni ọ̀rọ̀ tí wọ́n sọ lórí ìgbésẹ̀ tuntun tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó máa gbé lórí ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde K1 The Ultimate, nígbà tí àwọn oníròyìn tí wọ́n kàn sí mínísítà fún ọ̀rọ̀ aviation lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Barrister Festus Keyamo, tí wọ́n bi wọ́n léèrè wípé ṣé lóòótọ́ àti pé sáwọn gan ti rí fídíò pé Alhaji K1 The Ultimate pé wọ́n ti tọrọ àforíjìn lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ìgbésẹ̀ tí ìjọba fẹ́ gbé lẹ́yìn tí Alhaji K1 The Ultimate tó ti tọrọ àforíjìn yìí. Ẹ jẹ́ gbọ́ ohun tí ròyìn kọ, ohun tí ròyìn wí lórí ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n kí n tó mú wá fún yín, ẹ jẹ́ kí n dé iléeṣẹ́ S2 Ultimate Herbal International kájọ gbọ́ ohun tí wọ́n ní fún wa, kájọ wò ó ká tó tẹ̀síwájú. Tí àbọ̀wádìí fi yé wa ni wípé ewé àtegbò tí wọn ò tí ì fi kẹ́míkà kún òun ló máa ń ṣiṣẹ́ ìwòsàn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn tàbí àrùn ara tó ń kojú ọmọ ẹ̀dá. Ṣùgbọ́n Yorùbá ní ẹni tó bá mojú ògùn nípa bìnírè, ẹni tó bá mọ fàáta ló yẹ kó lọ sójú ogun. Tá a bá ń sọ nípa lílo ewé àtegbò ní ọ̀nà tìgbàlódé láti fi kojú àìsàn tàbí àrùn, iléeṣẹ́ S2 Ultimate Herbal International Limited, mo fọwọ́ wọn sọ̀yà torí pé gbogbo àwọn oògùn tí ó ń jáde nílé iṣẹ́ S2 Ultimate Herbal International Limited òun ni ìjọba fọwọ́ sí, tó sì jẹ́ pé kò sí àìsàn tàbí àárẹ̀ tàbí àrùn kan tí wọn ò ní oògùn fún láti fi kojú rẹ̀. Ìbáà jẹ́ hypertension, ẹ̀jẹ̀ ríru, ìfúnpá gíga, ìbáà jẹ́ ìtọ̀ ṣúgà, diabetes, ìbáà jẹ́ fibroid, èyíkéyìí àìsàn tó lè má jẹ́ kẹ́dọ̀ wà lálàáfíà òun ni wọ́n ní oògùn fún nílé iṣẹ́ S2 Ultimate Herbal International Limited. Wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ó ti pẹ́, ṣùgbọ́n Ọlọ́run sọ pé kí èmi ó ṣẹ̀ṣẹ̀ bá wọn pàdé ni. Ẹ sì mọ̀ wá lórí ìkànnì yìí pé n tí a bá rí tó dáni lójú la mọ́ mú wá lórí ìkànnì yìí. Ìdí nìyẹn tí mo fi ń sọ fún yín nípa iléeṣẹ́ S2 Ultimate Herbal International Limited. Ẹ kàn sí iléeṣẹ́ wọn pẹ̀lú àdírẹ́sì tí ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín yẹn. Ẹ pè wọ́n, ẹ bá wọn sọ̀rọ̀, ẹ kàn ṣàlàyé fún wọn. Tó bá jẹ mọ́ kẹ́ ẹ wá sí iléeṣẹ́ wọn, wọ́n sọ fún yín, ẹ bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yẹn. Mo sì mọ̀ wípé báwọn kan ṣe ń dúpẹ́ lẹ́yìn tí wọ́n pè wọ́n, ẹ̀yin náà ó dúpẹ́, kùdẹ̀kùdẹ̀ ara yín yóò sì di ogun àfìsẹ́yìn tí eégún fi sọ lágbára àdẹ́dá. The Minister of Aviation Festus Keyamo has hinted that the Nigerian government is yet to decide on the fate of Fuji musician Wasiu Ayinde, popularly known as K1 The Ultimate. This is amid Ayinde's first public apology over a controversial altercation at the Nnamdi Azikiwe International Airport, Abuja. Keyamo, in a message to Punch on Friday, acknowledged seeing K1's apology, but stressed that the matter was still subject to official consideration. I quote, "We have just seen this apology on social media like everyone else.
We have not had the opportunity to deliberate on it, the minister said. The statement comes after the Nigeria Civil Aviation Authority (NCAA) reaffirmed on Friday that petitions against K1 the Ultimate had been forwarded to the Attorney General of the Federation and the Inspector General of Police for necessary action. NCAA spokesman Mr. Michael Akshimugo said the agency would determine the next steps. On Thursday, the NCAA confirmed it had formally petitioned for the probe and prosecution of the musician over his face-off with Falujet official at the airport on August 5, 2025. K1, in a personally signed statement released Friday, described the incident as unfortunate and denied claim that he was carrying alcohol at the time. He explained that the flasks in his possession contained water, citing a medical condition requiring him to stay constantly hydrated. Unknown to many, I suffer from chronic hydration and my doctor strongly advised that I remain constantly hydrated. This is why I always carry a water flask with me. Contrary to the negative narratives being circulated in some quarters, the flasks contained only water, not alcohol, he stated. The veteran singer also extended an apology to Presidency, the Ministry of Aviation, the Federal Airport Authority of Nigeria, the NCAA, Falujet and Nigerians in general. Gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe gbé nìyẹn, léyìí tí í ṣe ọ̀rọ̀ tí ẹni tí í ṣe mínísítà fún ọ̀rọ̀ ìrìnnà òfurufú lórílẹ̀‐èdè Nàìjíríà Barrister Festus Keyamo tí wọ́n padà sọ lẹ́yìn tí K1 the Ultimate tọrọ àforíjìn lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà. Nítorí àánú fínrínfíntín yẹn náà ni wípé mínísítà ní lóòótọ́ pé ni àwọn náà ti rí fídíò tí K1 the Ultimate tọrọ àforíjìn gẹ́gẹ́ bí ó ṣe ń circulate bó ṣe wà lórí ẹ̀rọ ayélujára táwọn èèyàn ń rí. Ó ní ṣùgbọ́n àwọn ò tí ì lè sọ nǹkan kan lórí àforíjìn tí K1 the Ultimate tọrọ yẹn àti lórí àṣẹ tó sì wà ńlẹ̀ wípé iléeṣẹ́ bàálù kankan kò gbọdọ̀ gbé K1 the Ultimate travel lórílẹ̀‐èdè Nàìjíríà fún oṣù 6 gbáko lẹ́yìn àwọn àṣemáṣe tí K1 the Ultimate tó ṣe ní Nnamdi Azikiwe International Airport. Wọ́n ní iléeṣẹ́ tó ń rí sí ètò ìrìnnà ọkọ̀ òfurufú àti àjọ NCAA ò ní wọ́n máa jókòó ní wọ́n máa pinnu àwọn ìgbésẹ̀ míì lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí K1 the Ultimate yẹn. Gẹ́gẹ́ bí ó ṣe jáde òun náà ni àṣemọ́wá fún yín gẹ́gẹ́ bí ìṣe wà lórí ìkànnì. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kí ó lè káàkiri àgbáláyé. Nítorí dáa náà ni K1 the Ultimate tí wọ́n ṣe yẹn wọ́n láwọn níṣẹ̀lẹ̀ yẹn ká wọn lára pé kò dùn má wọn nú pẹ̀lú bó ṣe wáyé yẹn. Wọ́n ní ṣùgbọ́n àwọn tọrọ àforíjìn lọ́wọ́ ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà, iléeṣẹ́ tó ń rí sí ìrìnnà ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè Nàìjíríà Ministry of Aviation àti alákòóso rẹ̀ ìyẹn Minister of Aviation Barrister Festus Keyamo àti àjọ NCAA tó fi mọ́ àjọ FAAN àti gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ náà kàn pé ní àwọn tọrọ àforíjìn lọ́wọ́ wọn àti gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn olólùfẹ́ àwọn káàkiri àgbáláyé. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́, ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kẹ́sì jẹ́ ká mú èrò àti ìwòye tiyín lórí àforíjìn eléyìí tí K1 the Ultimate tí wọ́n tọrọ lọ́wọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ẹ fi èrò àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ ṣé o, àdúpẹ́, àmọrírì yín.